dress away. MSP on the mix, baby. Fine boy, let me pull your dress away. Casa. Sabi ologun ṣe sọ o. Sabi ologun ṣe kọ. Sabi ologun ṣe sọ o. Sabi ologun ṣe kọ. Yeah. Come on back penalty lọ throwing. Come on back penalty lọ throw. Come on back penalty lọ throwing láyé bí o. Come on back penalty lọ throwing. Come on back penalty lọ throw. Come on back penalty lọ throwing láyé bí o. Ẹ̀wọ̀n ọmọdé tí kò mọ ogún jíyẹn ń pèlè ẹ̀fọ́ láyé. Abuse is inevitable when value is far away. Abẹ́rẹ́ torí yẹn o. Okere kí n gbàmúgbàmúgbàmú ó ń ṣe mí bí. Kí n ramúramú ó ń ṣe mí bí. Kí n gbàmúgbàmú jiggy. Fine boy, let me take your dress away. Fine boy, let me pull your dress away. Eré kí la jẹ́ ń bẹ́ kò ṣe lẹ́yìn ká wọlé ká ṣeré. Ká lọ ṣọ́kí ṣọ́mọlọ́, ká lọ ṣọ́kí ṣọ́mọlọ́. Eré kí la jẹ́ ń bẹ́ kò ṣe lẹ́yìn ká wọlé ká ṣeré. Ká lọ ṣọ́kí ṣọ́mọlọ́. Sabi ológun ṣe sọ o. Sabi ológun ṣe kọ́. Sabi ológun ṣe sọ o. Sabi ológun ṣe kọ́. Kó má gba penalty lọ throwing. Kó má gba penalty lọ throw. Kó má gba penalty lọ throwing láyé bí o. Kó má gba penalty lọ throwing. Kó má gba penalty lọ throw. Kó má gba penalty lọ throwing láyé bí o. Èmi Ṣólánkẹ́ ọmọ Lásùnbọ̀ mo ti ń jáde lọ lónìí o kí èní kó sàn mí sówó kó sàn mí sí ẹ̀mí gígùn kó sàn mí sí àlàáfíà contract tí mò ń lọ fún lónìí èmi Ṣólánkẹ́ ọmọ Lásùnbọ̀ nìkan pè fún gbogbo àwọn tí bá ní ọ́fíìsì tí mò ń lọ yìí ojú àánú ojú ire nìkan máa fi wò mí Ṣólánkẹ́ ọmọ Lásùnbọ̀ nítorí pé ojú ire la fi ń wowó ojú ire nìkan máa fi wò gbogbo orí àríwá gúúsù ìlà oòrùn ìwọ̀ oòrùn kó máa tẹ̀lé mi Ṣólánkẹ́ ọmọ Lásùnbọ̀ wá. Èrè owó èrè ajé o èrè ọrọ̀ kó máa darí bọ̀ lọ́dọ̀ èmi Ṣólánkẹ́ ọmọ Lásùnbọ̀ àṣẹ́gun. Daddy nǹkan ṣe mo bá wọn lé. Wà lé kí lè bá mi rà bọ̀. Bẹ́ẹ̀ tí ẹ rí
Mo mọ̀ pé nǹkan tí mo bẹ̀rẹ̀ àbọ̀ ló máa kọ́kọ́ bẹ̀rẹ̀. Daddy náà wà lókè wọ́n ń bọ̀ ní talent. How are you, my dear? Fine, ma. Uncle, I can't, sir. Ẹ káàsán sá. Báwo ni? Adúpẹ́ sá. Sálàáfíà. Adúpẹ́ sá. Kí ló dé kí lẹ̀ ṣe mí? Kí ló dé tó bú yẹpẹ lé mi dání? Uncle, ó yẹ kẹ́ understand. Iṣẹ́ ni ò gbà mí láyè. Àwa náà ń ṣiṣẹ́. Àwa náà ń ṣiṣẹ́. Mo dẹ̀ ń jẹ́ lẹ́nu pé ATIJO. Ṣé kò sí wàhálà? Ọlọ́run jẹ́. Ibi iṣẹ́ ń kọ́, no problem. Adúpẹ́ lọ́wọ́ lọ. Olúwa ṣeun. Ṣeun sá. Ló ń blink báyìí. Ọ̀wẹ́ ń pọ̀ ìdí ni. Adéọlá. Ẹ̀rọ àṣà ṣé o ṣe pẹ́ ń jáde? Mo ní meeting pẹ̀lú àwọn ọkùnrin tó dẹ̀ wà very very important. Oh, okay. Meeting tó máa yọ owó. Ṣé wàá máa lọ? Àbúrò ẹ wà ní àtẹ̀kẹ́. Anyway, èmi náà ní leave fúngbà díẹ̀ ni. So mo kàn ní kí n fọ opportunity yẹn wá bá yín ṣeré. So mi ò kánjú rárá. Olúwa ṣeun. Tí bá ti kó òǹbí tí mò ń lọ yìí, mò ń bọ̀ ní state. Ó dà, kò sí wàhálà. Àwọn ọbẹ̀ ẹ̀gúsí ẹ̀ tó máa ń rò fún mi ni mo fẹ́ kó lóde. Ó dà, kò sí wàhálà sá. Báyìí sọ̀rọ̀ kí lè wá bá mi rà. My baby! Look at you. Mi gé ya, ẹ máa fún mi gé. Ṣèbí nǹkan kan náà ló dé. Ẹ lè fi wéra wọn. Mo gbọ́ nǹkan kan. Mo dáná ní kitchen. Mo dáná. Bẹ́ẹ̀ni ma. Ó yá, jáwọ́ kitchen lọ. Ṣe. Hey! Wow! Ìfẹ́ mi. Àpọ́nbẹ́pọ̀ rẹ̀ mi. Ìdùnnú mi. Thank you. God bless you. Amen. Èmi ò ní pẹ́ máa lọ ṣá o. Crying now. Ìgbà wo ló dé tó fẹ́ máa lọ? Ó dẹ̀ mọ̀ pé mi nìkan ni mo wà nílé. I'll be bored. Darling, ṣebí wọ́n ló ṣe yan bí ọkà. Mo ti máa ń sọ fún ẹ tẹ́lẹ̀ pé kó máa bọ̀ lọ́dọ̀ mi. Wá mi wálé, ìwọ ló dáhùn. Ṣé mo ní mo ò ní fún ẹ lówó mọ́tò yìí? But Wale, you know it's not the money. It's not the money. It's time. Time. Ọdún jìnnà síbi iṣẹ́ mi now. Wà á dẹ́ tètè kúrò ní. Look, ilé ẹni téèyàn ò bá nífẹ̀ẹ́ sí ló ń jìnnà. Ẹni tó bá nífẹ̀ẹ́ tó sì nílé ẹ̀ ń wà. There we go. Okay. I'm going to Masha. My leave is coming up. Okay. My leave at work. And I think it's 1 week leave. Yeah. So it's about 1 week. London, go. Would that be fine? Copy about the son only. Okay. Well, ojú tí mi àti sọ cause mo ti ní pé mo fẹ́ máa lọ tẹ́lẹ̀. At this point, I have to just be honest with you. Ebi ń pa mí. So, kí ni tó ń ṣe tẹ́lẹ̀? Steeze and composure, bikini. Gbogbo ẹ̀ náà. Okay. Ṣé kí n order oúnjẹ fún ẹ ní restaurant tó wà ní iwájú ọ̀dọ̀ mi? Come again. No, ṣé kí n order oúnjẹ fún ẹ? Stop it now. Ó dẹ̀ mọ̀ pé oúnjẹ tó bá sè fún mi ń ta òkè ń dùn. Look, oúnjẹ nìkan ni mo máa ń fẹ́ jẹ lójoojúmọ́. Ọlọ́run. Bẹ́ẹ̀ ń tiẹ̀ rí. Okay, but problem kan tó wá wà ní pé a ní foodstuffs nílé o. Ẹ máa lọ ra foodstuff yìí o. Ẹ̀bùn mo rò pé kí n tó lọ sọ́jà kí n tó dáná táìmù tí mo lọ ṣe ìwọ́n tó tẹ̀lé bí ń pa yìí. Èmi Adébọ̀wálé máa dúró. Máa dúró. Ṣebí kí n ti rí oúnjẹ olólùfẹ́ mi jẹ ni. Ẹ jẹ́ dúró. Wá lọ sọ́jà. Okay. You should insist. Yeah. Hold on. Okay. Mo ti send token kékeré kan sí ẹ. Mo fi ń ra foodstuff wá. Irọ́ ni o. Ọkọ mi. Thank you. Give me a hug. Thank you. You're welcome. I'm sorry. Báwo máa ti lọ?
Look, Mawuta, I'll be here waiting for you. O mọ̀ pé wọ́n ni adé tó wà lórí Bọ́wálé mi táyé fi ń pè mí ládé Bọ́wálé. Má fojú mi sọ́nà. Of course, we should know what that tell you. You know you're the reason why I leave. Of course, baby, I'll be back soon. Alright, darling. Alright, yeah. I'm coming. Yeah. So much. I love you too. Same mistake. I love you more, baby. Alright, I'm coming. okay. Lucky man in me, for real. Okay. Hello. Hello, cute guy. Hi. Hi, how are you? I'm okay. And you? I'm fine. My name is ATIJO. Adébọ̀wálé lórúkọ mi. Wow, ATIJO. What a cute name for a cute guy. Thank you. You don't look bad as well. Oh, thank you. You look very handsome. Thank you. Do you live here? Yes, I live here. Ẹ̀rù bà mí. Mo wonder náà pé báwo ni wọ́n ṣe máa dédé wọ nílé bẹ́ẹ̀. Oh, I live here. So, are you okay? I'm fine. We're okay. Okay. So, Shawaki on the body. Yeah, mo wá girlfriend mi wá ni. But sorry, step out and sing. Oh, really? She will soon be back. Oh, that's good. That is Nice to meet you. nice to meet you. You look good. Thank you. Thank you. Well, so, you want to call one liver? Yeah, for now. All right. Even come on for now. So, to need anything, you can call me. Oh, thanks for the offer though. What's for me to drink? But now I think I'm okay. I'm okay. Drink a bit of bow. I'm born here now. We show why you're calling me. And so many things look on my need that's all the when they read people show why you for now you are lonely. You might need something to entertain you. Okay. Emma Bino. Okay. Be a one call láti entertain. Well, let me show her. Money a lot of goodies. Right in this house. Yes. Okay. So, if you need anything, you can call me. This is my room. You get, I'll be inside. So, if I need anything, you can just come in and ask for it. Darling, God to that. Èmi tẹ́lẹ̀ ń wé iná mo like anything tó bá jẹ́ goodies gan. That must be more question here. I'm not sure until I get there. Oh, really? Oh, the door is wide open. Where? One, you're coming, you're free to come in. Where? So, nice meeting you again. Same here. So, This is your room. This is my room, and I'll be inside if you need. Okay. Let me pull your dress away. All right. Kila jambe kushila yika wole kashiri kalo shoki shambolo kalo shoki shambolo yeah kila jambe kushila yika wole kashiri kalo shoki shambolo sabi ológun ṣe sọ sabi ológun ṣe kọ sabi ológun ṣe sọ sabi ológun ṣe kọ yeah.
Come on back penalty lọ throw it. Come on back penalty lọ throw. Come on back penalty lọ. Fariwo lẹ́nu. Mi fariwo. Mi fariwo. That's my darling. Oda osa. Oda ajé o. Ẹ̀ta o. Deborah. Ó ṣe ń bọ̀ láti ilé. Àbí kí ni ó ṣẹlẹ̀? Deborah. Láago 11. Deborah ilé yín. Deborah ilé yín. Ẹ má ṣe pé traffic ni madam tẹ́ bá rí mi nígbà tí mo ń bọ̀. A jáwọ́ mọ́tò ní kí n tó lè débi van time yìí ẹjọ́ ẹ jẹ́ kí n sáré lọ. Deborah, ó ṣàfẹ́ rán mi padà lọ sí oko àárọ̀. Deborah ilé yín. Ẹ jẹ́ ṣíṣọ́. Deborah ilé yín. Ilé yín. Deborah má wọ ṣọ́ọ̀bù mi o. Má wọ ṣọ́ọ̀bù mi o. Ilé yín. Ẹ̀gbọ́n mi. Ẹni kí Deborah máa lọ lé o. Ní sùúrù ṣé bó gbọ́ tó ń sọ fún ẹ ń sìn wípé environmental wà gbọ́nà. Ẹ sọ fún Deborah kó máa lọ lé wọn. Kí ni nǹkan tó expect tó ṣe? Ṣé bó gbọ́ ń gbà tọmọ ẹ sọ pé environmental wà? Kí ló fẹ́ kó ṣe? Deborah, mo ní kó máa lọ ẹ sọ fún Deborah kó máa lọ lé wọn o. Mo ní mi fẹ́ ìyá ilé yín. Ó dá. Wàá ìfọ̀rọ̀ ilé ìyá mi lọ. Eléyìí sì ṣojú mi ń sìn. Ó gbọ́? Kò lọ síbi kankan o. Yé! Kí ló dé? Yé! Inú mi o! Kí ló tún dé? Yé! Inú mi o! Títí. Yé! Títí. Yé! Títí. Kí ló dé? Mi o! Yé! Bá mi ṣíkì. Yé! Má bọ̀ mí jẹ́ kó àjọ. Inú mi o! Yé! A padà sílé. Ó yá padà sílé. Bá mi kó bàtà. Irú kí ni gbogbo ilé? Lọ́ máa ṣe nǹkan tó ń ṣe. God. What is all this? Aláìwọ ọmọbìnrin pọ̀ gan o. Aláìpọ̀ o. Látànà tá ti dé láti hospital. Ẹ sọ anything. Kí ló fẹ́ kí n sọ? Lámi lóhùn ọ̀rọ̀ olúfẹ́gbọ́ lẹ́nu mi. Ẹlẹ́kẹta rèé. Oyún ẹlẹ́kẹta tó máa jábọ́ lára ẹ̀ rèé. Kí ló dé? Níbi tó ti ń pariwo káàkiri, ariwo ìṣáá ni. Ṣọ́pọ̀ dandan kó pariwo ni. Once you shout, tí dókítà dẹ̀ ti sọ fún ẹ pé stress ló ń fa gbogbo miscarriage tó ní gbogbo ìgbà yìí. Ẹ̀dẹ̀ máa wo àwọn èèyàn náà ló máa ń tọ́ mi sùúrù. Àwọn èèyàn ló máa ń wọ́ wàhálà mi. Àwọn èèyàn ló máa ń fún mi problem. Náà dédé ń pariwo. I see. Ó dédé ń pariwo. Ó ti dá, ó ti gbọ́. Mo rò kankan. Bí akẹ́kọ̀ọ́ kan sọ pé kó dúró sílé for some period kó má jáde kó wà nílé. Ṣùgbọ́n bí a ká wá ọmọ kan ká gbà á kó jẹ́ ìkejì Deborah kí wọ́n ṣì wà nílé náà kó lè rest dáadáa kára ẹ fi yá dáadáa. Ẹ fẹ́ dọ́gbọ́n dá mi dúró sílé nìyẹn. Mi ò dé ẹ mọ́lé kò rí bẹ́ẹ̀. Ṣọmọ pé tó bá wà nílé sìn ó ní cause láti máa rí ìbínú ẹnì kankan ní bí ẹnu mọ́. That's what I'm just trying to say. Ọkọ á lè balẹ̀. Ẹ wo mo promise yín mo ò ní fa wàhálà mọ́ mo ò ní fa jọgbọ́n mọ́ mo máa ṣe jẹ́jẹ́ mo ò ní fa wàhálà mọ́. The same thing náà lájọ ń sọ my dear. Nǹkan kan náà lájọ ń sọ. A ní tí wọ́n bá wà ní kò sẹ́ni tó máa bí ẹnu mọ́. Wàá lè fọkàn ara ẹ balẹ̀. Ìlera á jẹ́ fún ẹ. Wo ṣùgbọ́n nǹkan tí dókítà sọ ṣá. When next tó bá ti wá bẹ́ẹ̀ wọ́n máa fún ẹ ní bed rest. You know what that means? Owó nìyẹn o.
ọ̀rọ̀ owó mi ò sọ ṣàánú mi ò mo fọlọ́ bẹ́ẹ̀ o. Àbíká gbogbo lé Deborah lọ. Rárá o, ẹ má jà lé Deborah lọ. Yẹ́dẹ̀ bá wọ ọmọ Deborah yẹn o, ọmọ gidi ni o, ọmọlúàbí lọmọ yẹn. Tó bá ṣe pé àwọn ọmọ mi ni, tí bá ṣe ń sọ ẹyọ kan máa dá mi lóhùn mẹ́fà. Wọ́n á ti fi gbajúrọ̀ mi sẹ́gbẹ́ kan. Ẹ wo, ẹ má jà lé lọ. Ìwọ náà mọ̀, ẹni burú mọ̀. Kí ni ìtumọ̀ yẹn? Ṣé ẹ̀rùn mi mọ́? Báwo ló gíláàsì ẹ̀ gbé ẹ lẹ̀? Bàbá mi dédé Deborah lọ, ẹ ṣáà fi Deborah lẹ̀ fún mi. Àti tó sáwọlé ní bíbá ìdá, àti kọ̀kọ̀ wọlé kí ló ṣẹlẹ̀? Ṣé ẹ ṣọ́ra sọ fún mi pé mi rí ọgbà tó sáwọlé ni? Fúnmà èèyàn kókó wọ bíbá kí ló ṣẹlẹ̀ láti bó síbò? Àti tí mo rí tó sáwọlé ní bíbá yìí. Ṣé wà ókè? Kí ló dé tẹ̀ fi ń pariwo? Ṣé ìmọ̀ pé ní estate ní bíbá ni? Ebi lẹ́yìn sọ fún pé ṣé wà ókè? Ẹ wà ókè. Ebi lẹ́yìn sọ fún pé ṣé wà ẹ̀yin lẹ́yìn ní wà ókè. Ẹ̀yin méjì lẹ́yìn ní wà ókè. Ta ló sọ́jà sílẹ̀? Ìgbà tí mo òṣì lẹ́nu máa ṣe. Òṣì yìí kò lè máa ṣe. Ẹ má wọrí. Nǹkan tí màá ṣe fún wọn. Ẹ máa rí nǹkan tí màá ṣe fún wọn. Ókè, èmi ní kí n lọ àbí? Èmi ní kí n kóṣì. Ìgbà tó yẹ pé irú kan náà ní gbogbo yín. Ẹ̀yin gbọ́kọ̀gbọ́kọ̀ òṣì. Gbọ́kọ̀gbọ́kọ̀ òṣì. Ẹ̀yin lẹ̀ ní wà òkè. Ẹ̀yin àti àgbàyàn òṣì. Aṣẹ́wó ni. But the important thing she go make sense. Honestly, I am tired. You are very embarrassing now. Let's go. Let's go. You are very embarrassing now. Sister, ojú gbà mí tí gidi fún yín. Ẹ jọ̀ọ́, àṣé gbogbo bẹ́ ṣe máa ń sáré wọlé lẹ́kọ̀ọ̀kan yẹn. Àṣọ́dọ̀ ọ̀kọ̀lọ́kọ̀lẹ̀ ti máa ń bọ̀. Ọ̀kọ̀lọ́kọ̀lẹ̀ máa ń ká mọ́lé sister. Nǹkan ń ṣẹlẹ̀. Come on now. Ẹ̀yin tá pè ní rúmọdé wa, gbogbo tó yẹ ká máa ṣe kẹ́ máa bá wa wí. Gbogbo nǹkan ìdọ̀tí ọwọ́ yìí la ti ń bá. Kò make sense now, kò tiẹ̀ make sense rárá ni. Ẹ má bínú o. Ẹjọ́ lady tó ń sáré tẹ̀lé ń bọ̀ lẹ́ǹkan yẹn. Ẹ kò imagine pé wọ́n ká yín mú. Ní pé wọ́n ká yín, wọ́n náà yín, wọ́n jẹ̀gẹ̀ yín. Ṣé mo pé embarrassment lẹ ti mú wá sọ́dọ̀ wa bẹ́ẹ̀ lẹ ti gbé wá sọ́dọ̀ wa? Embarrassment. Wọ́n máa nà wọ́n bí kọ́kù ni. Ó máa lu tí ọlá ló máa lù sí wọn lára bó ṣe wà yẹn because rubbish ni nǹkan tó ń ṣe yẹn náà. I don't understand. Bí single guy ṣe pọ̀ tó nílé ayé yìí. Single guys left and right. Ọkọ ló wá mú ẹ̀yin. Lẹ́yìn máa lọ ká mọ́lé. Sister. Single guy babe ó sì lọ fà á. Kí ló ṣẹlẹ̀ sí hòtẹ́ẹ̀lì? Kí ló tí ẹ̀yin àti bọ̀bọ́ yẹn tẹ̀sí lọ pàdé ní hòtẹ́ẹ̀lì? Why tó ṣe pé ilé wọn lè ń lọ? Kò make sense. Ìwà ìdọ̀tí ni ẹ má ṣe wé mọ́. Ilé wọn kí ló ṣẹlẹ̀? Kò make sense rárá. Ó ti like I'm tired. Òní ọlá yín nìkan ni. Ṣáà àǹtí ìyáṣà. Mi ò rò bẹ́ẹ̀ because kò tiẹ̀ make sense. À ń bá wọn sọ̀rọ̀ látàárọ̀. Wọ́n ò fi dáhùn sí. Wọ́n ò sọ kọ́kọ́ sí wọ́n kàn wọ́n wá ṣú. Ó tún wọ̀ kéré. Nǹkan ṣe wọ́n. At this point, ó dàgbàjà ti gbé placenta. Eléyìí tí ẹ ju ajá lọ. Very disgusting. Auntie, hold that for me. 900 naira. Míìkì tí mo ta ṣọ́ọ̀bù mi ní 750 ni wọ́n ní 900 naira. Auntie, ẹ bá ti mú míìkì bọ̀ láti ṣọ́ọ̀bù mi 900 naira lèmi ń ta tọ̀dọ̀ mi. 900 naira. Àṣebí torí pé wọ́n tó sílé tí mo gbé mo ṣe rà ní ìrántí mọ́ láti ṣọ́ọ̀bù mi ni. 900 ní ẹjọ́. Mo ní 750 lèmi ta míìkì mi ṣe bẹ́ẹ̀ jẹ́ lọ́wọ́ mi ni. Bẹ́ẹ̀ni pé míìkì jáde wọ́n máa kọ́ lórí ẹni olórí ẹ̀. Ó ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣe aládùúgbò lè ní wọ́n bí ọ. Mi ìta sẹ́mi Wọ́n gbé mi ṣe pàtẹ́mi nìyẹn. Mo ti gbá ilé náà. Wọ́n gbọ́ mi. Sori míìkì èlé 750 lèmi ta mo jẹ ti ra ilé. Àti ẹ̀jẹ̀ bá mú míìkì mi lè ta fún yín ilé tó ń ju ẹ̀dẹ́ fún mi míìkì mi. Màá pariwo lè lé ẹ lórí o. Ẹ ṣe máa pariwo. Wọ́n lárò ẹ lọ́rùn. Ó dàbí ìfowópamọ́. Gbogbo aládùúgbò lè ní wọ́n bí o. Wọ́n lọ ṣe máa ta míìkì 750. Ó ti yọ. Ọlọ́run yẹn lára yín àti òṣì. Ẹ̀yẹ́ ló jẹ pa. Ẹ̀yẹ́ ló lè olè. Olè àwọn olè. Ó máa ṣe rí gbogbo aládùúgbò máa sọ fún. Olórí burúkú ni. Olórí burúkú láǹtí yìí. Ṣé àǹtí yìí ti ya wèrè rí o?
because I don't understand. Kí ló dé? Hey, Olúwàjọ látò ẹ̀yin àǹtí òṣì. Yes, darling. Ṣó fẹ́ pa mí? Ṣé ọ̀rọ̀ ẹ sí mi ní Títílayọ̀? Kí ni mo tún ṣe? Wọ́n tó dẹ̀ ń béèrè lọ́wọ́ mi pé kí ló tún ṣe. A ní kó má lọ sí ṣọ́ọ̀bù torí ìjọ̀gbọ̀n. Ó ìpàpà tún jáde náà ò ló ń jà. Kí ni pọ́blẹ́mù ẹ̀? Ṣé tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà bá mi rántí gbé beverages máa láti ṣọ́ọ̀bù? Ṣé màá lọ sádùúgbò rẹ̀ máa wá mí kíkan rà kiri? Ìyẹn ló fà á tó fi lọ ń jà káàkiri àná. Mo já nítorí pé mo kàn ṣàlàyé fún wọn pé 800 naira ló ń ta milk wọ́n dẹ̀ pé ní 1000 naira ṣé kìí ṣe ìwà olè làwọn náà wù yẹn olè ní wọn ó jẹ́ kí wọ́n láti sọ fún wọn ipò ìrìn kókó yé jalè tó bá wọn máa parọ́ mọ́jọba ṣèjọba ló tún ta milk. Títílayọ̀ ó dẹ̀ fúnra ẹ ní sùúrù torí Ọlọ́run fúnra ẹ ní sùúrù náà tí o bá tiẹ̀ ṣàánú ààrẹ ó dẹ̀ ṣàánú èmi jọ́ náà torí Ọlọ́run. Lórí wípé mo kàn ṣàlàyé fún wọn wípé ìwà burúkú lọ́wù ìwà olè lọ́wù every time èmi máa ń jẹ̀bi èmi lè máa ń blame fún gbogbo èèyàn. mi ò sọ pé o jẹ̀bi títí mi ò sọ pé o jẹ̀bi mo ní kó fọkàn ara ẹ balẹ̀ ni. I think the best bet for me now is just to start working from home. Kí gbogbo àjọ jókòó sínú ilé kájọ wà nílé bẹ́ẹ̀ ni gbàgbọ́ ọmọdé náà pàpà ìwọ ọmọ náà ni ó ń disturb ẹ ó ń ṣe lé ó ń ṣe tọ̀hún what's the problem? Oh my God. Títí. Ìwé má bínú mo ní kọjá àyè mi mọ́. Kì í ṣe bí èmi náà. Kíjà kan rọyàn lọ́rùn ṣá. Nígbà tó ń jẹ wọ́n fi ṣe ẹ́, wọ́n ní téèyàn bá dàgbà máa ń yọ ogun jà ní. Má bínú ọkọ mi, mo fa wa láàmú. Support mi fẹ́ ní action rí. Bóyá every time rárá ta ló máa blame. Kí ló dé ṣé àwọn èèyàn náà owó ìwọ lè kọ́ lọ́wọ́ yẹn. Kọ́ 800 naira, wọ́n ta 1000. Ọ̀gá o. Àwọn eléyìí ń gbá bọ́ọ̀lù bí ọlọ́pàá fásọ sàmúrọ̀pá. Ọkọ mi. Kí ló ń ṣẹlẹ̀? Ilé ìtẹ́ bá wọnú ilé lágbára díẹ̀ o, any good news? Guess what? What? Oh. Oyún? Yes, my darling. O ti lóyún? Yes, my darling. That's lovely. That's great. Doctor ni mo wà 6 weeks gone. Wow, that's good. Yes. That's great. Good news. Thank you, darling. I just hope wípé ẹ tún ní jẹ́ kí ariwo tẹ́ máa ń pa yẹn kẹ́ tún fi já ilé ìbọ̀ṣà. Àbí? Darling. Ṣóhun mi náà kí mi náà máa fa wàhálà ni. Sórí tí ò bá wà mú ẹ ìwọ náà dúró lórí ọwọ́ ẹ yéé pariwo mọ́ yéé pariwo ó gbọ́ mi o. Jẹ́ kí n sọ kíní kan fún ọ mo fẹ́ kó gbọ́ mi yé lọ́tẹ̀ yìí o God forbid mi ò gbàdúrà ẹ o ṣùgbọ́n tí nǹkan kan bá tún ṣe léyìí tó bá jẹ́ kó yún ìjábọ̀ yọ̀ọ̀yọ̀ ò nù máa yọ̀ǹda ẹ pátápátá ni mo yọ̀ǹda ẹ nìyẹn. Torí mi ò lè máa stress ara mi gbogbo gbà mo gbọ́ mi ìwọ náà gbéjẹ́. Ẹ̀wọ̀ o promise yín mi ní pariwo mọ́ mi ní fa wàhálà mọ́ ṣùgbọ́n má bínú that's my darling. Ó yẹ jẹ́ wọlé. Kí látún bẹ̀ lọ ṣe lẹ́ẹ̀ bó ti lóyún. Àmọ́ ló tọ́ pọ̀ ẹ́. Ó fẹ́ ṣe ra ẹ léṣe. Ọ̀rẹ́ àti ẹ̀ṣẹ̀ pàjájẹ placenta. Ìtì máa ń sọ̀rọ̀ tó ń ju ẹja wọlé. Fine boy, let me pull your dress away. Fine boy, let me pull your dress away. Èmi ni. Ló wá ṣe ń bíbá yìí. Girlfriend ẹ ò sí ilé ṣé o pé kó tó di pé ó wà ní.
mo pé àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn Yorùbá máa ń pòwe kan pé nǹkan tá a wáyé pa wáyé láàyè. Ìtumọ̀. Ìwọ ni mo wá rí. Èmi ló wá rí. Ìwọ ló ń múnú mi dùn báyìí. Fún di èyí, ìwọ ni mo wá rí. Bàbá abẹ kí ló ṣẹlẹ̀ wá rí o, ẹ calm down. Kí ló fa gbogbo oríkì? Ìwọ ni ìdùnnú mi, ìwọ láyọ̀ mi. Láti bo sí gbogbo lèmi àti ẹ ti pàdé. Ní sùúrù ọ̀gá o ti ń sáré wá familiarity, kí ló ṣẹlẹ̀? O dẹ̀ ń fọwọ́ kàn mí. Kò yẹ ni láti ọjọ́ tó ti gbé mi rìn àjò tí o gbé mi rìn lọ́jọ́ yẹn lára mi ò ti balẹ̀ mọ́. In fact ní ọ́fíìsì mo ò lè cope. Check tí ó yẹ kí n sign ni mo sign. Ọlọ́run ìgbà tí mo délé tí mo wá pe ọ̀dọ̀fin inú mi tí mo rò mo wá rí pé ó dà pé mo ti jẹ oúnjẹ kan tí mi ìjójú kejì yá mi ojú kejì yá mi yẹn gangan ló gbé mi débi oníṣòrí burúkú jọ bó tiẹ̀ jẹ́ ẹ̀kan fún mi jẹ sí. Mo rò pé ìyá wo ìṣá mo kò fẹ́ dá fún ìṣá mo fẹ́ di ojú kejì yá ẹ̀ ṣé bẹ́ẹ̀ jẹ́ father's land yẹn lójú jẹ́lẹ̀ bàbá ẹ̀ tó kàn fún ìgbó kọlẹ̀ máa jẹun ẹni àwọn bẹ́ẹ̀ ẹ máa gbà mí kẹ́ ẹ lè má ti ṣí ìrèké. Tó bá jọmọ kí dọ̀bálẹ̀ máa dọ̀bálẹ̀ fún ẹ at this point mi ì má nǹkan tó máa mi ì má nǹkan tó máa cost mi mo lè gbẹ́ mi dọ̀bálẹ̀ kí ni dọ̀bálẹ̀ kì í ṣe wà náà ṣé dọ̀bálẹ̀ lèmi fẹ́ fi jẹun ni àbí kí lè lè sọ o lè dọ̀bálẹ̀ wo sórí jẹ́ kí mi sọ fún ẹ sórí èmi ò ṣe gbogbo pọ̀ṣọpọ̀ṣọ báyìí ọjọ́ yẹn ó kàn wá sí mi lára ni mo kàn wò pé kí n mú tojú mi kúrò bẹ́ẹ̀ ni mo kàn wò pé kí n fi ṣe sọ̀bẹ ní àfọ̀n ẹ̀ kò ń ṣe nǹkan tó máa rí jẹ lójoojúmọ́ náà àkí ló ń ṣe ẹ̀kọ́ dédé dé òun gbọ́ wọn sọ pé ó fẹ́ jojú kejì jẹ mo rò pé Ọlọ́run fẹ́ bá mi kojú yẹ ìjẹsà. Tójú àyà mi bá bàjẹ́ at this point mi ò mọ nǹkan tẹ́mi sọ gbogbo ni pé lọ́jọ́ yẹn mi ò sanwó lọ́jọ́ yẹn mi ò sanwó. Ọlọ́run ni mo ṣe ń sọ fún ẹ pé ó kàn wá sí mi lára ni mo ṣe rò pé kí n freestyle pẹ̀lú ẹ̀. Ọlọ́run tó jẹ́ kó wá sí ẹ̀ lára jọ ẹ̀ Ọlọ́run náà máa ké pé báyìí Ọlọ́run tó jẹ́ kó wá sí lára lẹ́yìn. mo ìpínlẹ̀ ìjà òrè ṣaṣọ́ náà ṣe ń kọ̀ọ̀pù ní àbọ̀ jẹ́ nílé mi ṣọ́ Ọlọ́run fẹ́ bá mi bojú ẹ̀ jẹ́ Ọlọ́run tó jẹ́ kó ṣe kí ló ń sọ tó ń sọ kàtìkàtì lẹ́nu wá ọmọọba sórí bó ṣe ń ṣe ẹ́ o ti yé mi ṣe ti gbọ́ sórí gbogbo eléyìí tó ń gbọ́ lórí tó ń gbọ́ lọ́rùn kò lọ fún àtúntò yẹn ṣé ó ti yẹ owó ló máa jẹ náà kò kẹ́ẹ̀tì mi sórí tó bá fẹ́ lọ síbẹ̀ ó máa dáwó lẹ̀ ni owó gidi òyìnbó bọ̀ ló ń sọ owó wàá sanwó gidi owó àwọn ọkùnrin dé náà. bí èlò yìí because bí mo ṣe wà yìí kò ṣe pé mo rí ìgbowó kan lọ títí bẹ́ẹ̀ bó mo ṣe lè afford 100k ní the mind ó lè jẹ́ ẹ̀kan 15 minutes ọlọ́ tí bá máa bèrè sí bóyá bí ọ̀túnla. o ò ní kú pé ọlọ́wọ́ bá ń gbọ́ o ò ní ṣe kí ni o ò ní kú pé tó bá tún kú gan ò ní bọ́ náà ní 100k ṣé o já wèrè ni 100k fún kiri jọ ṣé àbàṣà ló pé gbọ́dọ̀ mọ nǹkan tó jẹ́jọ́ ẹ̀ ọmọ wẹ́rẹ́ ta lẹ́nu tó dà so wá fẹ́ da 100k lé so ó gbọ́ orí mi lásán ṣọmọye tí mo rà 1.2 million naira ni mo rà àbọ̀ jẹ́ ilé ní ṣé olówó wọn ní dọ̀tí ló pé ní. èmi náà ṣòro available tó wà lẹ́gọ̀gọ̀ ni mo fẹ́ náà mi lè ṣe btc torí kíní. mo owó gidi ó máa da owó gidi sílẹ̀. ó daṣọ ní wallet. bí wo gbogbo yẹn lọ fà ní sùúrù gbọ́rùn wá bí ilé náà ṣe náà pàǹpà yìí náà ṣe náà náà ní sùúrù fún abúkú balẹ̀ jẹ́ ìwò tọwọ́ ẹ̀ náà ló ń ṣe ilé náà wà ń bẹ̀ iwájú ọwọ́ méjèèjì àwọn sáré wọlé jáde ẹ̀sìn. àbúrò ẹ̀ ní tí màá máa gbé musa èsì tó ní ilé iṣẹ́ yìí ó ṣe pẹ̀lẹ́ má jẹ́ kó já ní sùúrù bàbá ní sùúrù jẹ́ kí mẹ́ ṣe ní sùúrù kò lè tó ìyá ló ṣẹlẹ̀ dára ń gbọ̀n tó tó ìyá. Náà ní ó kú tọwọ́ bàbá bẹ̀. Yóò ti fẹ́ sílé o. Kò fún àlàáfíà ìgbéjèèjì ti ẹ̀. Eléyìí náà ti tó. Bá mi ṣe báyìí. Ní kí ni dáná? Kí ló ṣe? Kí n bá yín ṣe bó síbó? Kí ló ṣẹlẹ̀? Ìwé kọ́ mi ń bàjẹ́. Àwọn arọra fẹ̀sọ̀ wọlé lọ ṣé ni nà ó. Ní sùúrù tó fẹ́ yà mí jẹ ni. Mà dáhùn báyìí. Mà ń tọ́wé rè báyìí kẹ̀. Wá ṣorí ẹgbẹ́ fún mi. Ó dà ní sùúrù. Ìṣọ̀jà báyìí. Kí wọ́n lọ sọ pé kí n ṣe fún yín báyìí kò yé mi. Àǹtí ẹjọ́ nítorí ọdún ojúlọ́rọ̀ ojú ṣàánú ebi ló ń pa mí ẹjọ́ nǹkan tẹ́ bá lè fún mi. Èló ló wá wà lọ́wọ́ yín bá gbà tẹ́lẹ̀ bí ń pa yín. Owó mi lówó lọ́wọ́ o tí máa pẹ́ mo lówó lọ́wọ́
Iye tí mo 50 naira. Èmi àti yín náà mọ̀ pé kò sí nǹkan tí 50 naira fẹ́ rà mọ́. 50 naira ra nǹkan kan bí báyìí. Èmi náà mọ̀, mo kàn fẹ́ kẹ́ ṣe mí lórí yẹn. Okay. Kí wá lẹ fẹ́ kí n fún yín báyìí? Kí lẹ fẹ́ kí n fún yín? Bóyá ti bá rí búrẹ́dì àtomi. Wọ́n tẹ́ máa sọ pé búrẹ́dì àtomi. Kò sí bread 500 ń bí báyìí. Ẹ bá má ti sọ pé bread àtomi, biscuit wà, sweet wà, chewing gum wà náà. Wọ́n tẹ́ máa sọ pé bread àtomi ẹ dẹ̀ mú 15 naira dání. Ebi ló ń pa mí, ebi ò ní pa yín. Ẹ wo, sweet àti chewing gum kò ń ṣe oúnjẹ o. Tẹ́ bá dẹ̀ fún mi biscuit náà. Mi ì tí mọ ibi tí mò ń rìn lọ́gbọ̀n tí mo ti fẹ́ ríṣẹ́ ṣe lénìí. Biscuit yẹn máa ti tán nìyí. Ẹ jù. Ẹ̀wọ̀n tí oore tẹ́ fẹ́ kí n ṣe yìí, amóore tún ní sin nìyí o. Nígbà tẹ́ mú 15 naira dání tẹ́ ń darúkọ bread, kò sí bread 500 bí báyìí. 700 bread wa ti bẹ̀rẹ̀, ẹ tún fomi sí i. Ẹ wo mo kò fẹ́ tara yín sí náà nítorí sálárì tẹ́mi náà ń gbà náà tó yàn. Ọmọ yín náà máa rá láàánú. Ẹ wo, ẹ nílùú gbàjẹ́ ayé ẹ ṣe. Owó ẹgbà àǹtí ẹgbà. Ọ̀gá yín gbogbo tẹ̀ sọ pátá ni mo lúgọ tí mò ń gbọ́. Ẹ káàbọ̀ mà. Ẹ kí wọn àwọn náà ní bíbá. Ó yá ẹ káàbọ̀. Ẹ lẹ́ káàbọ̀. Owó mi dà. Deborah, owó ọjà mi dà yá gbà. Wọ́n wá ra ọjà ní o. Ìgbà tán dé wọ́n sọ pé àwọn fẹ́ ra ọjà, mo wá lọ bá wọn mú wa mo kó fún wọn. Àní kó gbówó ọjà mi fún mi. Ó yá ẹ bá mi kówó ọjà mi. Èmi ni mo fẹ́ sanwó fún wọn. Kówó jáde lápò. Ó yá kó jáde. Ya, akówó ọjà. Èmi ni mo fẹ́ sanwó wọn. Ẹ kówó mi jáde. Ẹ bá mi kó jáde. Ó ní wọ́n fẹ́ ṣe rí. Ó fẹ́ jẹ gbárùn. Ó lọ kó gbogbo àwọn ẹbí ẹ wá. Kó wá gbàgbá lórí mi. Tí ẹ jọ̀ọ́, ẹ má gbà lọ́wọ́ mi. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ebi ló ń pa mí. Ebi ló máa pa mọ́númọ́nú ẹ̀ kú. Ọ̀yá ìta jáde ẹnu ṣọ́ọ̀bù mi. Deborah, ó lọ kó gbogbo àwọn ẹbí orí pẹ́jọra. Ó lọ gbé wọn wá kó wá jẹ gbárùn. Àṣẹbí nìyí. Àtúntí pé tẹ́tí wọ́n bí tẹ́tí ń jalè. Ìta yà ní ṣọ́bù mi wò wọ́n bọ́ ṣe rí orí wọ́n bọ́ ṣe rí wọ́n fẹ́ lọ fa gbogbo ẹ̀ wọ́n fẹ́ lọ fi ṣá. Tí ẹ jọ̀ọ́ Ọlọ́run ní febi àárọ̀ ibi ọ̀sẹ̀ ibi alẹ́ fi pa ẹ́. Jáde ní ṣọ́bù mi bó ṣe rí òró ọ̀rùn ẹ̀ orí bó ṣe rí wọ́n ti ṣá gbogbo ẹ̀ mọ́ra wọn. Ẹ máa lọ àǹtí ẹjọ́ ẹ máa lọ àǹtí. Orí mo tajà náà owó ò ní pé ó ṣe ti rí ṣó mọ̀ pé gbèsè wà lẹ́tẹ̀lẹ̀ gbogbo gba gbèsè. Deborah ó ṣàjẹ́ máa pariwo tọkọ mi dẹ̀ ni máa pariwo ó jọ́lá pọkọ mi ni máa pariwo lẹ́nu tí ó kàn jẹ́ pọkọ mi ni máa pariwo ni Deborah mo mọ tí máa ṣe fún ẹ o ọlọ́mọ jẹ́ kí ọmọ Deborah ìpa mi ọgbọ́n tó ní kọ́kọ́ mi bá mi wí lónìí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni mo mọ tí máa ṣe fún ẹ. Èmi náà rò pé bẹ́ẹ̀ wọ́n fẹ́ ra ọjà ni wọ́n wá bí mi wípé àwọn fẹ́ jẹun pé bí ń pa àwọn pé àwọn rìn káàkiri ni mo sọ pé kàn jẹ bisikíìtì wọn láwọn ò jẹ pé àwọn ò tún mọ bí táwọn rìn lọ pé kí n jọ kí n fáwọn ní búrẹ́dì mo rò pé ojú ló rojú ṣàánú pé màá ṣàmọ bí màá ṣe san lọ́wọ́ ara mi. tó bá wá jẹ bisikíìtì àti búrẹ́dì owó dà jáde ní ṣọ́ọ̀bù mi wo bó ṣe rí ó lọ kó gbogbo ẹbí wọn wá kọ́kọ́ wá jẹ gbárùn onígbèsè olóòlò ni mò ń rìn olóòlò ni rìn sásìkò gbogbo gbígbé Yorùbá ti tán olóòlò ni kọ́kọ́ mi bá mi wí Olúwo ṣe o olóòlò má jẹ́ kí Deborah pa mí o yé. Sister, Sister, ẹjọ́ níbo lẹ ti rí chain ọ̀rọ̀ ni? Irú ìbéèrè àpọ̀dàwọ̀ ni ẹbọ lèmi ti rí chain mo dàgbà tó èmi bí pé bo mo ti rí chain ṣé mo jí ni. Ẹ má bínú ó fẹ́ jọ chain boyfriend mi Bọ̀wálé ni mo fi ń béèrè. Bọ̀wálé ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Ṣe máa lẹ́ mọ boyfriend mi Bọ̀wálé mi. Ṣé rẹ̀ ṣé Bọ̀wálé jẹ́ Tinubu ẹ̀? Ó lè má jẹ tọ̀dọ̀ bí àkọ́pẹ́ náà. No na àbí. Ojú mi ò tàn mí ṣé Bọ̀wálé lélẹ́yìn náà. Ṣé Bọ̀wálé bí ti bá ọ? Ṣo fẹ́ wọnú mi ni? Ṣé Bọ̀wálé bí ti bá o ṣé kí ló ń ṣe ìwé ìjì rẹ̀? Na Bọ̀wálé chain be this sister ẹjọ́ bọ́lẹ̀ ti rí chain ọrùn yín. Call am for phone. Ṣùgbádùn ṣá òun bí wípé bo mo ti rí chain ọrùn mi ṣẹ́jọ́ wà ó kì í ṣá. Kí ló ṣe? Kí ló kọlu ẹ méjì bí tẹ́tí ń bọ̀ ṣe é ṣí èrè ṣá. Kó má máa lọ jọ nǹkan tí mò ń rò sister. Kí ló ń rò? Kó má máa
máa lọ jọ nǹkan tí mo rò gbogbo àwọn pátá tẹ máa gbé síta yẹn tẹ máa lọ bá wọn ṣe níta yẹn kó má lọ dégbé yẹn náà lè tún fẹ́ gbé wá sínú ilé àbí. Lóbi mi o lóbi mi ìwúta bọ́kọ̀ kúlẹ̀ mi ò fọkọ mi ṣeré mo gbé ọkọ mi sórí bí ìwà ìkẹ́fù ni. Àmọ́ báyà sí ìjẹ́ nígbà fún ọkọ mi báyé wọn jẹ́. Mo máa túwìtì fọ́kọ̀ mi síbẹ̀. Mo máa túwìtì fọ́kọ̀ mi síbẹ̀. Bẹ́ẹ̀ ni ọjà rẹ̀ ẹnu ìyá sàn. Mo ò fẹ́ kọ́ bá ìtìṣà. Wàá báyé ta jẹ́ àbọ̀ ló ṣì lélẹ̀ ta ló ń jẹun dájẹ́ ń ju ó ṣì eré ni. Wọ́n òkè ṣé wọ́n gbọ́ ṣé èmi bọ̀ wálé. Yes ṣé mi mo kọ́ báyìí ṣé mo sọ pé kí bọ̀ wálé má fọ́ fún ẹ ṣé mo sọ pé kó má la ẹ ṣé mo sọ pé kó má fọ ẹ̀jẹ̀ ni ọmọ ọlọ́mọ ó rí mẹ́ta ó jẹ mẹ́ta ó lè mẹ́ta kú síbẹ̀ wọ́n wá pariwo òṣì bíbẹ̀ pẹ̀lú gbogbo àpò tí òṣì tó kó sẹ́yìn náà gbogbo àgbègbè náà bàbá yẹn ò lá ẹ kò fọ́ fún ẹ tó ti gbọ́ ọmọ ẹ fọ́ fáyé torí ẹ̀ mo lè gba chain lọ́wọ́ lọ́wọ́ para yí. Ẹ̀yin wá ní bẹ̀tà. ókè ẹ̀yin ló kàgò ẹ̀yin ló kàgò ní bẹ̀tà. Ta ló ń jọ kílẹ̀ ń gbé kílẹ̀ ń bì. ẹjọ́ kílẹ̀ ń gbé kílẹ̀ ta ló ń jọ yín lójú. ókè tí wọ́n bá jẹ́ bẹ̀tà ni kí ló dé tí chain ọkọ̀ òṣè sí lọ́rọ̀ ẹ̀. àjẹwò ni ilé ìgbésùnmọ́ ni ẹni ò mọ wáyé. mo ṣe jáṣẹ́ wọ́n jù ṣùgbọ́n wọ́n jù mo ta lẹ́nu tó ti yá tọ́lá làwọn ọkùnrin ṣe fọ́ọ̀mù torí ẹ̀ nìkan wálé ṣe fọ́ọ̀mù mi sí kọ́ lọ para ẹ̀. ẹ̀tọ́ ayé ni ẹ̀tọ́ ayé ni àgbàjá ẹ̀ṣẹ̀ wọ́ onígbàgbé ẹgbẹ́ ìwọ̀n ilé ẹ̀kọ́ pẹ̀lú bẹ́sẹ̀ tó yìí àgbàjá onígbàgbé ẹ̀ṣẹ̀ wọ́. kò sí wàhálà kí ni kí ló bẹ́ ṣe kí lẹ́jọ́ bẹ́ ṣe fúnra yín. ẹ̀kọ́ ẹ̀sìn gbóná wa. Mo máa pàǹtí sí mi wà láìpẹ́ láì mo máa pàǹtí sí mi. Ṣé ló kọ́ mi? Èmi rẹ̀ pa mi just calm down. Mo máa pa yín. Mo máa pa yín. Mo máa pàǹtí. Mo máa pàǹtí. Mo máa pàǹtí. Mo máa pa yín. Mo máa pa yín. Mo máa pa yín. Mo máa fi àwọn ẹ̀pẹ̀ mi. Mo máa pa yín. Èmi rẹ̀ pa mi. Kó má gba penalty lọ throwing. Kó má gba penalty lọ throw. Kó má gba penalty lọ. Báwo ni? Ẹ tiẹ̀ wọ́n lé. Kúkú wà lé. Nígbà tó rẹ̀ mi á fẹ́ sáré jáde lọ sí ìpínlẹ̀. Àǹtí mi lè lé yín, dídé mi ló ń pè mí. Ee, báwo ni? Pẹ̀lẹ́. All right, darling. Bídèmí, right? Pẹ̀lẹ́. So, ìwọ ni boyfriend àbúrò mi. Ọ̀rẹ́ lásán ni wá mọ́. Ọ̀rẹ́ lásán ni àgbà wa búra bí wọ́n bá ṣe òun ṣe. Ẹ ṣáà máa ṣe jẹ́jẹ́. Sábì ológun ṣe sọ sábì ológun ṣe sọ. Odeya? Okay. All right. No problem. Okay. All right. Ṣe jẹ́jẹ́. Bídèmí. All right, yo. All right, dear. Ó dàbọ̀. Irú àlá kò láì. Àlá yìí mú fúra dání lọ́sàn-án gan. Kójú máa ní gbogbo ara ló wọ́n. Jẹ́ pé fàájú yẹn. Jẹ́ pé fàájú yẹn. Hello, Fatoye. Jọ ń bolo wà. Ok, ó ṣe wálé.
Alákan ni mo lá lọ́sàn-án yìí sí. Ó ṣe mí ní kàyéfì bàbá ó rú mi lójú. Ṣoṣà wà lé mo ń bọ̀ sí mo gbà lára tán. Tí n bá ti dé àmà sọ gbogbo ṣùgbọ́n màá ṣàlàyé gbogbo fún. Mo ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ sí. A máa sọ tí n bá dé. Sábì ológun ṣe sọ ooo. Are you okay now? Kí ló dé tẹ́ lọ mú Remi dé ní school? Wọ́n pè mí láti school ẹ̀ ni wọ́n ló feel vibration. Wọ́n á ní kí n sáré lọ gbé. Mo ti gbé ya lọ́dọ̀ doctor náà. Wọ́n ti bá mi fún lábẹ́rẹ́. Remi dé, ń gbọ́ kí ló ṣe ẹ́? Báwo ló ṣe ń ṣe ẹ́? You'll be fine, okay? Pẹ̀lẹ́, ọjà wo? Iremide! Iremide! Come on, Iremide! Ẹjọ́. Kí ni wọ́n tún sọ? Títí! Ayọ̀! Títí! Mo máa bá ọba yìí kí lẹ fẹ́. Títí! Títí dé ọ̀dà. Ṣé mi ò dáràn báyìí? Ṣé mi ò dáràn báyìí? Ọwọ́nú ara wọn ọ̀rọ̀ ayé. Ọwọ́nú ara wọn ọ̀rọ̀ ayé. Dájú sí mi kẹ̀yìn sí ẹ o. Inú gágá lórí tó ṣe rí o. Ohun tí kò yé ẹ ó yẹ lómìíràn. Èyí tí kò yẹ lómìíràn rìkìtì ní sí yọ. Fọwọ́ sí bí ọwọ́ ń gbé. Ayé nílànà tá ń tán. Aláyé nípasẹ̀ tá ń tẹ̀lé o. I'm a day in, day out. The more you search, the more you see. Oh, I'm a day in, day out. You keep knowing, you keep knowing. The more you search, the more you look, the less you see. Alright, you. Alright, my Indian. What goes around might come back around. Shut you. What goes around might come back around. Ẹni báwo lè yí ṣe jẹ́ o? Ìrẹ̀mídé orí. Ibo náà ti yàn ó yá kí n tún yàn o. Ká má ṣe rí náà mọ́ kí náà mọ́ má ṣe jó wa. Tani kí n kẹ́bù, ibo ni màá kọjú sí? Ọkù èmi kò rí, ọkẹ́mi kò rí rí o. Ayé tó ṣe láàdí láwìgbó, òun náà ló ṣe kàn tó bí wẹ̀wù ẹ̀jẹ̀. Kí ni mo ṣe gangan? Ta ni mo ṣe gangan? Wí fún mi kí ẹ wọ àtijọ́ rẹ̀ ẹ wọ ẹjọ́ ẹ Sami kọ́. Sami ò sí nílé. Kò sí nílé. I think pé nọ́mbà ò lọ. Wait because ẹ̀dájọ́ fẹ́ lọ. So ẹ̀ mo ṣe ní kí wọ́n á wọ̀ ìfẹ́ náà. Kò sí ilé ṣé wàá jókòó dé. Irú ọ̀rọ̀ àmà tí bá ti ń lọ máa pè é. I'll try to reach you. Bídèmí. Jọ ṣe tó lè bá mi ṣe nǹkan mi lára. Ayé nílànà tá ń tán. Aláyé nípasẹ̀ tá ń tẹ̀lé o. Amadé. Adéọlá.
Adéọlá, ó ti bá yé jẹ́. Adéọlá, ó ti bá yé jẹ́. Adéọlá, ó ti bá yé jẹ́. Ẹjọ́. Ìwọ sáà tiẹ̀. Ṣé o mọ bó ṣe jẹ́ ni? Ojú òǹṣọ̀nà fún ẹni. Bí tèmi? Mistake ló bẹ́ẹ̀ bá ṣòkòtò ẹ. Àwọn àánú ara wọn ọ̀rọ̀ ayé. Ó wọnú ara wọn ọ̀rọ̀ ayé. Bùdá mi kú. Kíkalẹ̀. Báwo ni? Bùdá mi, báwo ló ṣe ṣẹlẹ̀? Wọ́. Torí jẹ́ ká fi ti ọmọ yẹn lẹ̀, jẹ́ ká fi ti Rẹ́mi délẹ̀, ìyẹn ti ṣe tó máa ṣe nìyẹn. Èyí tó ìwà láyé ni kò jẹ́ kí n mọ bí mo ṣe máa dúró. Bùdá mi, ilé ẹ̀rọ ń kọ́ṣẹ́ ti sọ fún. Èmi ò sọ kankan fún o, mi ò sọ anything fún torí ipò tó ń gbọ́ wà, ipò à ń rọbí ni látàná, bí ẹni máa kú bí ẹni máa yé ni mi ò mọ bí tí gbogbo ẹ fẹ́ já sí kò yé mi mọ́, ó ti sú mi. Kò tiẹ̀ sígbà tá à ní sọ fún un, bọ̀ kọ́lọ́n ti bá wa sọ kalẹ̀ lọ́jọ́ àtàlàfíà, níbo ló wá dà báyìí. Ọ̀dọ̀ wọn náà ni mo lọ hospital ni mo lọ. Ẹ lọ bá wọn lọ hospital, kí ni dókítà wa sọ? N tí dókítà ń bá mi sọ kò yé mi torí ṣe ló ń sọ pé àsìkò ìtó ọmọ ìlú dẹ̀ wà nínú ìrora yìí. Ẹ wo àsìkò ìtó bíi ti báwo bọ̀dá mi, ẹ wo ọdún ìjẹ́ ká fọ̀rọ̀ ìṣòro dókítà nìkan. Bọ̀dá mi ẹ jẹ́ ká fẹsẹ̀ lé tọ̀rọ̀ yìí, ẹ jẹ́ àfẹsẹ̀ lé tọ̀. Ó dà, mo ti gbọ́ Ọlọ́run á kọ́ mi mọ̀ ṣe torí tí n bá ló yé mi irọ́ ni mò ń pa kò yé mi o. Ẹ wo bọ̀dá mi ẹ jẹ́ àjọ máa lọ ọ̀dọ̀ dókítà yẹn, mi lè fi ilẹ̀ báyìí. Ẹ jẹ́ àjọ lọ. Ẹni báwo lè yí ṣe jẹ́ o? Ìrẹ̀mídé. Adéọlá, kí ló sún ẹ tètè lé? Ọ̀rẹ́ àbúrò ẹ ló mọ̀ ẹ́. Ó kéré sí ẹ gidigidi gan ni. Ọ̀nà jìn láàrin ẹ̀yin méjèèjì. Nǹkan àtijú ni. Ìwọ sírú ọmọ yẹn. Kí ló sún ẹ débẹ̀ tí ó ń bá? Kí ló sún ẹ débẹ̀? Mo dẹ̀ mọ̀ yí pé kì í ṣe ọmọ yẹn ló mú ẹ wọnú yàrá yìí. Ìwọ ló máa lú ẹ wọnú yàrá yìí. Ọmọ pínísì yẹn. Bẹ́ẹ̀ni, èmi ni mo ti ọmọ yẹn wọnú yàrá. Nǹkan tìjú tí ó ń ṣẹlẹ̀ sí mi láti ọjọ́ ìwà tí mo ní mo fẹ́ wá bá yín sọ̀rọ̀. Àti ìgbà yìí sọ̀rọ̀ wa látìgbà tí mo ti dé, mo ní tí jẹ́ kí n mẹ́nu bà. Ṣé rí bí kíní ṣe máa ṣe mi kò yé mi. Gbogbo ìgbà tí mo bá ti rọ́kùn báyìí, ṣe ló máa ń dàbí kí n bá wọn ṣe. Ẹni ọkùnrin tó ń kú jẹ, kó bá jọmọ kékeré kó bá jábàlábà. Tí mi bá ti bá ní àjọṣepọ̀ báyìí, ara mi ò kí ń balẹ̀. Tẹ́ bá mọ àdúrú ìyà tí kìíní tó ti kó mi sí, àdúrú ìyà tó ti fi jẹ mí látàrí àwọn ọkọ lọ́kọ tí mo máa ń bá lọ́pọ̀ káàkiri. Ẹlòmíì tó bá ká mi mọ́ pẹ̀lú ọkọ báyìí, á bẹ̀rẹ̀ sí pariwo lé mi lórí, ayẹyẹ mi níta gbangba. Ẹlòmíì á lù mí débi pé gbogbo àdúgbò wa pátápátá gbogbo ẹni mo ti ṣe lẹ́yà káàkiri. Ogun lélẹ̀ Adéọlá, ogun ńlá ni pàápàá. Ó ti wá jẹ́ kó pẹ́ kó tó wá fẹ́ fi tó mi létí. Àti ọ̀la yẹn tọ́jú fún mi, mo ní mo ṣe ní kí n sá kúrò nílé ọ̀dọ̀ wa. Nítorí pé gbogbo àwọn ọmọ tí mo bá gbé náà, kò sí tí mo wà jù tí sì sàkánì mi. Débi pé mi ò tiẹ̀ já mú nǹkan kan mọ́ lójú wọn. Ojú ẹ̀gbin ojú dọ̀tí, ọ̀nà máa fi ń wọ̀ mí ní gbogbo ọgbà. Wọ́n ní mo ṣe ní kí wọ́n fara pamọ́ síbi báyìí. Mi ò mọ̀ pé kí ni ìtún máa ṣe níbí báyìí. Mi ò mọ̀ pé tó máa ṣe níbí. It's alright. Sórí gbogbo ẹ̀ ti yé mi.
ṣùgbọ́n kò sí nǹkan tí agbára Ọlọ́run ká gbogbo tí àtúnṣe máa wà èmi gbá bọ́ síta mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run máa gbàkóso. Okay. Yola, it's okay. Lọ fọkàn balẹ̀, èmi kan máa jáde sí. It's okay. Yewande, máa bọ̀ náà. Mo ti ń pè ẹ́ látẹ̀kún máa bọ̀ ẹ má dá mi dá kíní yìí. Hospital kejì tó wà náà tó ti pè mí sìn pé kí n wá gbé pé kò ì tásìkò òun dẹ̀ ń pariwo pọ́nmọ́ mú un. Please come over please. Ẹ jọ̀ọ́ ẹ má dá mi dá mo bẹ̀ yín ni. I'm confused. Okay, mo ti gbọ́, no problem. All right, máa dúró there. Okay, da, all right. No ṣe. Àkókò mọ bí tó ti fẹ́nu kàn sí. Láti jẹ́ péjì ló máa búyàn káàkiri àmẹ́ni tó ṣẹ̀. Ọmọ yìí má kó bẹ́ mi o. Àwọn wọnú ara wọn ọ̀rọ̀ ayé. Ó wọnú ara wọn ọ̀rọ̀. Ó ti lè kẹ́ra jù. Ó kẹ́. Pẹ̀lẹ́ má tàka mọ́. Wọ́n mọ̀ pé báyìí náà ní mí nìní. Ẹ rọra o. Bàbá. Ẹ káàbọ̀. Mo kì í. Káàbọ̀. Adúgbò o. Ẹ kú iṣẹ́. Adúgbò. Ẹ pẹ̀lẹ́. Ọlọ́run ló ń fi. Ẹ jókòó báyìí náà wá báyìí. Ẹ fi bí kalẹ̀ báyìí. Ẹ pẹ̀lẹ́. Ẹ kò ń ṣàrà jókòó. Ẹ pẹ̀lẹ́. Ó rè o. Bàbá. Ẹni tí mo torí ẹ̀ pè yín nìyẹn. Fọkànbalẹ̀, ọ sọ̀ láyọ̀ àtàlàáfíà. Pẹ̀lẹ́, ọ sọ̀ láyọ̀. Èmi Fátóyè mo sọ bẹ́ẹ̀. Ẹ lọ fọkànbalẹ̀. Ó sọ̀ láyọ̀ àtàlàáfíà. Ẹnìkan ń gbẹ̀bí ewúrẹ́, ẹnìkan ń gbẹ̀bí àgùntàn. Àní kò gbẹ̀bí òbí rẹ̀. Àṣẹ o. Ẹ fìdíkà. Ẹ ṣé o. Ẹ fọkànbalẹ̀, ń bọ̀. Àbọ̀ ìbọn ti sẹ́ olóyè Sólànkẹ́ amọ̀ríyìn. Bàbá. Kàásì nǹkan. Mẹ́wàá wà. Olóyè. Lẹ́kàn. Kí ló dé ẹ tí ẹ béèrè? Dé ọlá. Ṣé ẹ mọ́ra ni? Ọkùnrin kò. Ibo mo fi kí ni sí? Mo fẹ́ lù ú sí i. Kí ló ṣẹlẹ̀? Lápinnu bá jù ìmọ̀. Uncle Lẹ́kan. Uncle Lẹ́kan. Adéọlá. Ọdún sí. Báwo ni? Mo wà jàre. Ìgbòlódé láti school. Ó ti ṣe díẹ̀ sí tí mo tẹ̀ ṣe. Bí àwọn. Àbí school ni jàre. Wọ́n dàbí kan miss ẹ̀ ṣá. In fact, ilé igan mọ̀ pọ̀ sí lára. Ọlọ́run. Ẹ ti dín nìyẹn. Ibi bí ẹ ṣe ń dán. Ló ṣẹlẹ̀. Ó kọ̀ ibi ẹ̀fẹ̀ kan fẹ́ pa mí díẹ̀ ni. Ebi ń pa yín lẹ́dẹ̀ jókòó báyìí. Nítorí mo ṣe pé ẹ̀ mo fẹ́ dáná ni nítorí mo ṣe pé kó ara mi sí. Èmi ò mọ̀ pé ṣé mi mọ̀ nǹkan tẹ́ fẹ́ pè mí fún ni. Nǹkan tí mo pè fún náà nìyẹn. Èmi ò mọ̀ èmi kọ̀ dá inú torí pé mo rò bóyá wà urgent mo ṣe wá. Ṣé ìròyìn wà? Nítorí oúnjẹ ni. Kò ọjọ́ ìbò. Ẹ bẹ́ ṣe rọ kálẹ̀ tẹ̀ ni. Kí ló ṣe? Àwa dáná ṣá. Ẹ̀sùn oúnjẹ. Adáná oúnjẹ wà ní. Òun lọ́dà máa gbé bọ̀. Ṣé mo mọ̀ nǹkan tẹ́ fẹ́ pè mí fún tẹ́lẹ̀? Ẹ wà lọ́kì gan pé oúnjẹ wà ní. Kọ́ tí mo pè fún náà nìyẹn. Ẹ̀yà ọ̀nà jẹ́ ń bá yín bó oúnjẹ dé. Lọ́ọ́ gbé wá. Ẹ má máa tí kù mí. O ti bẹ̀ kàrá mọ́ nìyẹn. Lọ́gbé wá wà á bá ń bẹ̀rẹ̀ ṣàdúrà owó àwọn ọmọ sára. Ṣàlọ́gbé wá. Kúlẹ̀kùn ẹ̀ sọ̀rọ̀ ni.
Mo fẹ́ fi sọ pé mo lóyún. Èyí náà dẹ̀ ṣe mọ̀ pé mo ṣẹ̀ṣẹ̀ wọ sí school ni. Adéọlá, kí ló fẹ́ kí n sọ? Kí ló fẹ́ kí n sọ? Ká ní mo tiẹ̀ ní bó ṣe lè rí kan tá máa fi kọ́kọ́ yìí kóyìn wálẹ̀. Mo ò tiẹ̀ kí ẹni àwọn ti máa mú. Máa gé tiẹ̀ náà. Kọ̀ọ̀kan tiẹ̀ sí lọ́rùn báyìí. Nǹkan tiẹ̀ wà áfítà àwọn ẹ̀ tiẹ̀ lè ń gbé kíyàn tiẹ̀ kú dáhùn. Fọkànbalẹ̀, ó ní ibù kan. Kí ni ẹbú wo ni? Tí mo gbà lọ́wọ́ rẹ̀ mi kan. Ẹbú yìí ẹ̀ tó bá lò. A ní tó lóyún oṣù 4 gan. Ó lò jábọ̀ lára ẹ̀. Irọ́ báwo ni ẹ ṣe wà possible kò possible? Kò possible. Ó fi ẹni ràn mí. Ṣé ìlè ló fẹ́ mi? Mo sì ń bẹ́ bá tó ṣe bó. Ó fi ẹni ràn mí dẹ̀ believe ẹ̀. Ó gbàgbọ́. Mi ò ṣe o. Ọkọ rẹ̀ ṣe ní sùúrù fọkànbalẹ̀. Mi ò ṣe. Mi ò lè risk life. Ilé inú mo ò lè tún ẹ̀. Mo ò lè tún ẹsẹ̀ tó bá lò ẹ̀fí tí a kọ lọ bẹ́ẹ̀ ni. Àbẹ́ fẹ́ kí olóyún bọ̀ sí. Tí ilé ẹ̀ bá ti dá dúró. Kó máa tata lójú tì. Ìlágbó yẹn ló fẹ́. Lóòótọ́ ni ẹ̀bùn náà wà dá. Èmi ń bẹ̀rù mi fẹ́ kú, èmi bẹ̀rù. Ṣé ìnájẹ́ okú ni olólùfẹ́ ni? Nígbà tó bá kú bá lè ní a ṣe máa gbé láyé. Mo nífẹ̀ẹ́ gan-an. Mo nífẹ̀ẹ́. Má worry everything ti wà okay. Kò sí ọ̀nà. Sure. Ẹ káàbọ̀. Èwo ni ẹ? Ẹbu ni. Ẹbu. Èwo ló jẹ́? Àjílá ni. Kíní tó ń wò yìí. Àjílá ni ẹbu. Ní agbára ọkùnrin rẹ̀. Àwọn alá. Èmi ṣe kan bẹ́ẹ̀ o. Màá tó yín ṣe. Ṣé o mọ̀ pé díẹ̀ ọmọkùnrin ò tó ni? Díẹ̀ ọmọkùnrin ò tó náà. Bó ṣe wà yẹn ṣó máa da kọkọlù ẹ kò lọ jábọ́ bẹ́ẹ̀. Bó ṣe wà yẹn tó bá kọlù ẹ ẹni tó bá kọlù ẹ bó ṣe wà yẹn ó máa tún ta padà ni. Ó mọ kẹ́yìn forí sọ àpáta ó dá pátá nìyẹn kí ló ń ṣe ẹ láàjọ àwọn tó ń ṣe. Gbà á tó bá ti tí wọ́n bá ti gbà gan wà á mọ̀ lára wà á ní pé agbára ju gbà á. Lórí ó kì í ṣe bẹ́ẹ̀ máa ṣe tí mo ń ṣe bẹ́ẹ̀. Ya la bẹ́ẹ̀. Ó yẹ kó ti ṣe lára ẹ bẹ́ẹ̀ yẹn. Ó fi àbí ó mọ iye oògùn tí mo fún ẹ àwọn tó ń ṣe níbi tíṣẹ́ lágbára dé bàbá tó fún mi níṣẹ́ yìí ó sọ pé tóbìnrin bá lọ ṣe mistake tó kọ̀ lọ fi kan ẹnu lásán tó bá fi lè lóyún 9 months oyún yẹn máa jábọ́ lára ẹ̀. Lóòótọ́ ọ̀bí dáwọ́ máa jábọ́ ni. Jẹ́wọ́. Wo nǹkan táwa fi ń ṣọkùnrin rèé. Ìrírí nìyẹn. So ẹ ṣe gan. Àṣìkò tó ṣe lọ. eléyìí gbàgbàgbà ṣàlù ẹgbẹ́ ìjọ lọ́kọ̀ bá mi. Ní ìbòwó tí ń pọ̀ jù. Ló kó tè ṣiṣẹ́ ni. Mi já o. Dáṣẹ́ inú ohun.
dá sí ni. Lẹ́yìn ilé mi ò lóyún òṣì kankan mọ́ mi tẹ̀ ṣe kankan mọ́ mi tẹ̀ ṣe wáyé. Lẹ́yìn ilé kọ̀ọ̀bà ara mi já bí mo ṣe wáyé mí kan mo fi ń lò kíní. Ẹ̀dẹ̀ ṣọ́. Èmi gan lẹ́yìn ilé yìí ń fẹ́ kí kankan bá jẹ́ lẹ́nu mi. Lẹ́yìn ilé gan mo gbé mi nǹkan lò mọ́. Débi pé màá bá lò tó máa lóyún. Mo fà mí ò tiẹ̀ lè fún obìnrin kan lóyún báyìí mo ṣe wáyé. Ọlọ́run jẹ́ kíkiní yìí ṣiṣẹ́ o. Lẹ́yìn ilé mi jẹ fẹ́. Mi fẹ́ lóyún mi kankan mọ́ kọ́lọ́ jẹ́ gbogbo ilé yìí kó tiẹ̀ flush dànù mi tiẹ̀ ṣe kókó mọ́. Mi ṣe kókó mọ́ o. Gbogbo tó máa gbé kí n gbé tẹ̀ fún ọkọ̀ lóyún ọlọ́mọ ayé kì í rí. Ń pé mísíkìlì fún ọkọ̀ wáyé bóun fún pé mi fún olóyún. Kó yẹ bàjẹ́ dànù ni kó wálẹ̀ ni. Ṣé ìdúfẹ́ fún yàn mi? Ṣé kòkòrò ọ̀rọ̀ iṣẹ́ wa tá a sọ nìyẹn ni? Ìpolú ìwà àgbọ̀ sí lásán. Iṣẹ́ bọ́ nìyẹn, iṣẹ́ bọ́ lómi nìyẹn, ibi tó ti ń jẹun. Má sọ bẹ́ẹ̀ mọ́. Jọ. Inú mi ò, inú mi ò, àìṣẹ́ inú mi ò, Àjọlá. Wọ́n kúrò, inú mi ni ò, ọmọ mi jẹ wá. Bàbá lè jọ. Mo fẹ́ wọ́. Lẹ́kàn, ò ní rí dùnú, ó fún mi lóògùn, ó wá sá lọ, gbogbo ilé ayé ò ní rí dùnú lágbára Ọlọ́run. Ò ní rí dùnú, látara gbogbo obìnrin tó bá fẹ́ báyìí, ò ní rí dùnú ìbànújẹ́ ló máa jẹ́ tiẹ̀. Ó fún mi lóògùn, ó fún mi lẹ́bùtọ́, ó wá sá lọ, ò ní rí dùnú o. Ò ní rí dùnú, ká ló ṣe fún mi yìí o, ìka ní o, ò ní rí dùnú. Olóyè, ẹ̀bùn yẹn lèmi jí tí mo fún ọ lò. Fatoyi, òun wò mí ràn. Gbà mí lọ́wọ́ ọmọ ọ̀daràn. Ẹ̀bùn tó fún mi lọ́jọ́ kìíní àná. Leléyìí wá mi wálé ni mo ní kó tẹ́wọ́ ẹ̀. Ni mo bu díẹ̀ fún wípé òun náà lò nú ẹ̀. Ẹ̀bùn ọ̀la ni. Mo wá sọ fún lọ́jọ́ náà wípé kíní yìí ń ṣiṣẹ́. Wípé ibi tó ṣiṣẹ́ dé ó lè ṣẹ́yún. Ó rò bí ó lè ṣẹ́yún ni ló fi jíbù nú ẹ̀. Fátóyè ṣàánú mi. Mi ò wá mọ bó ṣe kan ọmọdé yìí tó fi jẹ́ wípé gbogbo ọkùnrin tó bá rí wà mọ́ ni. Bó ṣe mú ilé ló mú ilé, ojú ń ti èmi tìka lára mi lórí ọ̀rọ̀ ọmọdé yìí. Mi ò mọ ọkọ tí fẹ́ ṣe o, gbà mí kalẹ̀ o. Ṣọ́láńkẹ́, o sì ń kéwì, ìgbóníṣẹ̀ ti lọ́wọ́ náà. Kò ń ṣe tí wọ́n fẹ́ bí ní ìṣe ló fi ṣe. Ẹbú àwúre ni. Yéè, mi ò farabalẹ̀. Ìdí ìyẹn tó fi jẹ́ kó gbòdì lára rẹ̀, tó fi jẹ́ kó gbogbo ọkùnrin tó bá ti rí, ó máa ń ṣe wàmú. Kí ni nǹkan tí ẹni bá wa ṣe sí? Kí ni ìlú dúdú tèmi fúnra mi? Ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run ní oríta ibi tá a dé dúró yìí. Kí ni nǹkan tá a máa ṣe? Kò sábùdá kankan lọ́wọ́ ọ̀pẹ o, ju pé kẹ́yìn méjèèjì kẹ́ fẹ́ra yín lọ. Torí pé ẹbí tó ń dá lọ́jọ́ òun àná, ó ti dàṣẹ, àṣẹ ni, ẹbí tó lágbára ni, ó ti yọ. Àfi kẹ́ fẹ́ra yín. Tí ìyá yóò fi dúró lọ́rùn,
tá a sì yanjú tó ń sòrò náà ẹ gbọ́dọ̀ di kan náà. ẹ jọ̀ọ́ tọ́rọ̀ yín bá fẹ́ yé mi dáadáa ṣé nǹkan tẹ́ ń sọ ń sìn ni wípé tá a bá fẹ́ kí àtòun àtèmi tá a bá ti fẹ́ra wa kò sí ọ̀nà àbáyọ mi. kò sábìdá kan lẹ́yìn ọ̀pẹ mi yóò ṣe bá fún mi àfi kẹ́ fẹ́ra yín. Déọlá ń gbọ́. ó tiẹ̀ ti sú mi at this point gbogbo ẹ̀ ti sú mi ó ti sú mi ṣé rí tó bá ti jẹ́ pé ọ̀nà àbáyọ nìyẹn tó ti jẹ́ pé the only solution nìyẹn tí gbogbo ìwà dójútì tó máa fi dópin nínú ayé mi ẹ wo bóyá kí n kú wá fàdà gbé ètò ìsọdọ̀ mi. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọ sọ láyọ̀ àtàlàáfíà. Kẹjú sí mi kẹ̀yìn sí ẹ o inú gángan lórí tó ṣe rí o. Ohun tí kò yé ẹ ó yẹ lómìíràn èyí tí kò yẹ lómìíràn rìkìtì ní sí yọ fọwọ́ sí bí ọwọ́ ń gbé. Ayé nílànà tá ń tán aláyé nípasẹ̀ tá ń tẹ̀lé o. I'm a day in, day out. The more you search, the more you see. Oh, I'm a day in, day out. You keep knowing, you keep knowing. The more you search, the more you look, the less you see. Alright, you. What goes around may come back around. Shut you. What goes around might come back around. Shut you.